ẹ kú lé mọ kára ilé ẹrù wá mo kérò ọ̀nà gbogbo ẹni tí mo bá ń wájú mo kí n pẹ́ kú wájú ìdí ni pé bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé ńlá kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbákọ mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé o mo gbàdúrà páànù Olódùmarè ò ní fi sílẹ̀ bákan náà ni mo kí gbogbo àwa òbí pakú ìwọlé àwọn ọmọ wa àsìkò ìmúra àwọn tó wà nílé ẹ̀kọ́ gíga táwọn ò tí ì wọlé táwọn náà padà wọlé lágbára Ọlọ́run gbogbo làkàkà wa lórí ọmọ ò ní já sásán iṣẹ́ ìṣèwà ò ní dìbàjẹ́ ọ̀nà àtijọ́ àti mo kò ní nira fún wa ọ̀nà tá à ń gbà láti gbọ́ bùkátà lórí wọn Ọlọ́run ní jẹ́ kó dì bá a ṣe gbọ́ bùkátà ilé ìtókù lórí wọn lágbára Ọlọ́run ní jẹ́ kó nira. Mo ní kí n sáré wá pàápàá nítorí àwọn òbí kan tí wọ́n sunkún sí mi lọ́rùn torí àwọn òbí kan tí wọ́n lament tí wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi fún mi nípa wíwọlé àwọn ọmọ wọn pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ilé ìwé ní ìlú Èkó. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ kan tó fẹ́ wọlé sí JSS1 ẹ̀sẹ̀ fẹ́ wọlé sí JSS1 ní Èkó tí wọ́n ṣí 560,000 naira fún gẹ́gẹ́ bí owó iléèwé òun náà ni bàbá ẹ̀ sẹ́ndì kẹ́lẹ́ ìsinmi pé kí n dákun kí n gbà wọ́n kalẹ̀. I was like who am I láti gbà yín kalẹ̀ kí mo fẹ́ fi gbà yín kalẹ̀ bóun ni mo sì gbà yín kalẹ̀ tèmi náà ni wípé láti ké gbàjarè síjọba pé ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìjọba ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ aráàlú ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ní àwọn iléèwé yìí kí ní àwọn nǹkan tí wọ́n ń wò tí wọ́n fi fowó kún ṣé lóòótọ́ torí pé owó epo lé torí pé owó epo gbówó lérí ó náà ní gbogbo nǹkan fi wá le kankan báyìí èmi náà mọ̀ mi lọ iléèwé lọ́jọ́ Tuesday gbogbo kí wọ́n sọ̀wé tí ọmọ tó ẹ̀sẹ̀ fẹ́ bọ́ sí primary 2 tí ó lò ni wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé bookshop àbí stationery store ni wọ́n ẹ̀sẹ̀ ń béèrè price ìwé tí wọ́n ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń pe eléyìí 4,600 5,000 naira mo gbọ́ ọmọ ọdún méje wọ́n bẹ̀rẹ̀ sí ní sí gbogbo ẹ̀ fún mi wẹ́ ká sọ wípé òun ìkú ni wọ́n tẹ́ ìwé tí wọ́n ṣí ó jẹ́ 36,000 naira. I was like 36,000 naira èmi gan ọ̀sán nílé ìwé fún ọmọ ọdún méje ọmọ primary 2 ìwé 36,000 naira ọ̀dà àwa gba kádàrá tiwa ìwé ikú ni wọ́n tẹ́ bọ́wọ́ ikú bá ṣe mọ́ ní ṣe fi nojú eléyìí tí wọ́n ṣí kalẹ̀ síwájú mi yìí eléyìí lágbára pọ̀ owó méjì péré òun náà ni 560,000 naira owó uniform lásán 95,000 naira uniform 95,000 naira. No, ìgbà táwa wà nílé ẹ̀kọ́ kò sẹ́ni tí kò sílé ìwé tí mo ń rán uniform fún wa kálukú àwọn parents wa ní ó ra uniform fún wa tá a lọ rán mo rántí dáadáa ìgbà tí mi bọ́ sí JSS1 ṣòkòtò 5 ni mo ní náà mo ra 2 fún mi àwọn ẹ̀gbọ́n mi dá 3 fún mi mo ní kan bẹ̀ tó dàbí tó jẹ́ pé ó gbòǹdòrò kò mi lọ ṣòkòtò bí ìró ni àwọn ọ̀rẹ́ mi máa fi mí sí ẹ̀yẹ ni ṣòkòtò bí ìró ẹ mọ̀ pé mo rí dúdú báyìí gbà náà ni ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ní ìsìn owó tí mo san tí mo fi jáde secondary school 45 naira ni o 40 naira for school fees 5 naira fún PTA fee that is 45 naira owó tí mo san tí mo fi jáde school nìyẹn kò pé 50 naira kò pé ká sọ pé yóò tó 100 naira ká sọ pé yóò tó 500 naira so ó wá jẹ́ kí n máa ní concern pé nbo ní ilé ìwé lọ ní ìsìn nbo lọ̀rọ̀ ẹ̀kọ́ ń lọ ní ìsìn nbo lọ̀rọ̀ ìwé ń lọ ní ìsìn gbogbo àwọn ilé ìwé tá à ń sanwó rọ̀gùnrọ̀gùn lé lórí yìí kò sí sátẹ́ǹtì pé tọmọ bá ti jáde ni yóò fi ríṣẹ́ tí ọmọ ṣe ọ̀pọ̀lọpọ̀ sàtífíkẹ̀tì owó padà gbà wọ́n padà tó jókòó sílé náà ni ọ̀pọ̀ sàtífíkẹ̀tì owó padà gbà wọ́n padà délé wọ́n padà wá kọ́ṣẹ́ náà ni ágẹ́sẹ̀ mọ́ wá ṣe owó tọmọ ó kọ́ lẹ́yìn ìgbà tó ti kàwé tá a ti náwó rọ̀gùnrọ̀gùn lé wọn lórí so gbogbo ilé kó wà convincing ó wà disturbing kò jẹ́ kó yẹ̀yàn rárá náà ò ṣe kí n dárúkọ ní ìwé ọ̀nì ẹjẹ́ ń dárúkọ ẹ̀ St. Jude's Private Secondary School 5th Avenue Festac Town Lagos new intake bill day 24-25 academic session name first term class JSS1 tuition 465,000 naira whopping 465,000 naira kai boarding fee dash pocket money dash school uniform 95,000 naira transport dash kì í ṣe pé bọ́ọ̀sì wà ń bẹ̀ o kì í ṣe pé wọ́n mọ̀ wá gbé ọmọ nílé wọ́n mọ̀ dán ọmọ padà sílé o
owó iléèwé 465,000 naira fún ọmọ tó fẹ́ wọ JSS1 465,000 naira. Does that made for bàbá tí yóò ẹsẹ̀ mọ́ gba 70,000 naira gẹ́gẹ́ bí minimum wage, àbí àti ọmọ gba 70,000 naira gẹ́gẹ́ bí minimum wage, àbí gbogbo àwọn tí yóò lọ mọ́ ń bẹ̀ kò ní sọ́sìsẹ́ ìjọba ń bẹ̀, kò ní sí civil service ń bẹ̀, kò ní sí civil servant ń bẹ̀, because kò ní èèyàn criteria wo ni wọ́n gbé lé ọmọ mélòó ni ó wà nílé ìwé tàbí tí ó wọlé sílé ìwé tí wọ́n gba 560,000 naira lọ́wọ́ ẹ̀, tàbí ká tiẹ̀ bẹ́ẹ̀ sẹ̀ lówó school fees nìkan tí wọ́n gba 465,000 naira lọ́wọ́ ẹ̀. ọmọ JSS1 tó ẹ̀sẹ̀ wọlé sí JSS1 465,000 naira just like that fọmọ JSS1 tí ó ẹ̀sẹ̀ wọlé sí JSS1. ọmọ ọdún mélòó lọmọ tí ó wọlé sí JSS1 yìí? So now nígbà tá a bá san 465,000 naira 465,000 naira times 3 èèlò ló máa jẹ́? mo ń bọ̀ ọjọ́ sáré ṣèṣirò o 465,000 naira times 3 ọjọ́ 1,395,000 naira. káwá sọ wípé yóò lọ́dún mẹ́fà ní secondary school times 6 káàtì ẹ̀mọ́ increase ẹ̀ ká times ẹ̀ by 6 times 6 ọjọ́ 8,370,000 naira. My darling brothers and sisters, tó bá jẹ́ mi ní parent yẹn tí màá san 8,370,000 naira, mi ò ní jẹ́ kọ́ ọmọ yẹn ó tẹ̀síwájú ilé ẹ̀kọ́ mọ́. màá ra withdraw ẹgbẹ́ yẹn níbẹ̀ lọ fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kan, màá dẹ̀ wá establish it with that 8 million naira or less than 5 million naira. tọ́mọ bá gbójú sínú business with 5 million naira ó máa tètè make ẹ̀ láyé. tí yóò fi padà parí secondary school tí yóò ṣe wáyé tí yóò lọ sí university yóò waste a lot of years tí yóò padà wá délé tààtò ẹsẹ̀ máa wá bí iṣẹ́ tá a fẹ́ fi sí ẹnu ẹ̀kọ́ṣẹ́ tó fẹ́ ṣẹ̀fẹ̀ kọ́ ọmọ graduate ẹsẹ̀ lọ fi ibi tailor, graduate ní ọmọ kọ́ hairdresser, graduate ní ọmọ kọ́ makeup artist, graduate ẹsẹ̀ lọ fi sí iléeṣẹ́ ibi mechanic generator, graduate ẹsẹ̀ ní ọmọ kọ́ mechanic, graduate ẹsẹ̀ ní ọmọ dúró sí shop vulcanizer, graduate ẹsẹ̀ sọ pé kọ́ lọ máa jókòó ti shoemaker kó ló bá less experience, graduate anígbà ẹsẹ̀ lọ́mọ kọ́ photography, graduate anígbà ẹsẹ̀ lọ́mọ kọ́ building materials. Does that make any sense to anyone? Graduate ẹsẹ̀ ń wò bá ṣe fẹ́ dá lóko wá ta tí ọmọ tata tí ọmọ ta tomato. Does that make any sense? kí ló dé tá àkókò establish once and for all? Because as far as I'm concerned JSS1 ní 465,000 naira, tó bá ti dé JSS2 yóò increase kò sẹ́ni tó mọ economy fẹ́ sọ by then. JSS3 yóò increase, yóò ṣe exam ilé yóò ṣe tàn kó tó bẹ́ JSS1 yóò tó increase jù bẹ́ẹ̀ lọ. bàtà bá bẹ̀rẹ̀ sí ní fowó wáyẹ̀kì owó jáàmù mọ́ owó tó ti di gọ́bọ́í kámẹ́wù náà increase ẹ̀ jù bẹ́ẹ̀ lọ 8,370,000 naira ó ti tọ́ mẹ́ establish life ẹ̀. káde fún ní guidance káde guide ẹ̀. ọmọ tó fẹ́ wọlé sí JSS1 how old ló máa jẹ́? pápátẹ̀ bí 13 years pápátẹ̀ bí 14 years. káfíńsẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kọ́ lọ kọ́ṣẹ́ yẹn fọ́dún mẹ́rin àbí káfíńsẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kọ́ lọ kọ́ṣẹ́ yẹn fọ́dún mẹ́fà. owó tó yẹ kó mọ san lọ́dọọdún ká mọ̀ bá ṣèfẹ̀ lórúkọ ẹ̀ ká sọ pé a lè afford ẹ̀ ká sọ pé yẹn lè afford ẹ̀ bọ̀ tó jẹ́ pé yẹn máa struggle kó tó afford ẹ̀ ni it doesn't worth it. bóyá wákàtí méjì ní ó fi mọ̀ ṣe internet training tó wáyé pé kéèyàn ó nímọ̀ ńlókù because majority subject ẹ̀ ń kọ́ ọmọ ní school ní ọ̀padà wúlò fún alẹ́ ayé wa ní day to day activities wa. èèyàn mélòó ni short hand wúlò fún nísìn? èèyàn mélòó ni further maths wúlò fún nínú ìrìnàjò ayé ẹ̀? èèyàn mélòó mathematics wúlò fún nínú ìrìnàjò ayé ẹ̀? yàtọ̀ sẹ́ni tó bá fẹ́ ṣe teacher tó fẹ́ mọ̀ kọ́ mathematics. gbogbo geography gbogbo economics ẹ̀kọ́ economy tá a ṣe ń bọ̀ lọ́wà. so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n kọ́ wá ní secondary school ńlá padà rí pé kò padà wúlò láti ọ̀rẹ́ ti majority mọ́. photosynthesis tó ní wọ́n fẹ́ mú fún mi nísìnyí. so gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ mẹ́sẹ̀ tó fi ti ni pé kí n gbà wọ́n o ẹ gbà wá o ẹ dákun ẹ gbà wá o. mo á ní èmi kọ́ níjọba o gbígbà kankan o agbára gbígbà kankan ò dẹ̀ sí ní nkíà ọ̀dọ̀ mi agbára gbígbà kan ò ṣe kí ni kò sí ní ìcháàjì kò sí ní nkíà ọ̀dọ̀ mi
ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ n ó kí gbàjarè síjọba ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n bí ìbá tẹ̀yàn fẹ́ fẹjọ́ ọ̀kà sọ̀kà ní ṣebí ìjọba náà ṣe increase school fees àwọn iléèwé ìjọba ní wọ́n increase ẹ̀ láti 45,000 naira sí 100,000 naira nígbà tí ìjọba bá ń gba 100,000 naira per term lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ẹ wá ní kí private school mọ́ gba 465,000 naira lọ́wọ́ akẹ́kọ̀ọ́ so dọ́sínì pé kò sí iléèwé ọ̀fẹ́ mọ́ látọ̀dọ̀ ìjọba kí wàá láǹfààní tá a fẹ́ jẹ lọ́dọ̀ ìjọba and again kí làwọn iléèwé yìí fi ń ṣòdiwọ̀n tí wọ́n fi ń charge anyhow àbí torí pé ilé ẹ̀kọ́ wà ní Festac ni ló ṣe wọ́n tó bẹ́ẹ̀ ṣé ká sọ pé kẹ́ntì ń gbé ní Festac kọ́ mọ́ ọmọ lọ sí iléèwé ní Sango Ọ̀tà àbí kọ́ lọ fọ ọmọ sálágbàdo àbí kọ́ mọ́ ọmọ lọ Ajégúnlẹ̀ àbí kọ́ mọ́ ọmọ lọ Ìjàyè àbí kọ́ mọ́ ọmọ lọ Abúlé Ẹ̀gbá àbí kọ́ lọ fọ ọmọ sí Kọ̀mándì àbí kọ́ lọ fọ ọmọ sí Pàjá àbí kọ́ lọ fọ ọmọ sí Ẹgbẹ́dá àbí kọ́ lọ fọ ọmọ sí Akówọjọ kò yé mi. so gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí aráàlú ọ̀rọ̀ lẹ́rí yìí first time ní àkáǹtì mẹ́ta wọn fi bọ̀ Zenith Bank First Bank Globus Bank èmi ò ní dákọ̀ àkáǹtì nọ́mbà wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe fún wọn ní school náà náà ṣe sẹ́ndì ẹ̀ sí mi ìwé pélébé tán slip tán fún wọn tán kọ gbogbo ẹ̀ sí náà náà sẹ́ndì ẹ̀ sí mi eléyìí pọ̀ ju o this one is still march is 3 March kọ́lọ́ nínú àánú ẹ̀kọ́ ṣàánú wa o ọ̀rọ̀ iléèwé lásìkò yìí owó là ń gbọ́ o owó òfùná lọ́pọ̀ gbàǹgbà míì ọmọ mi wọ́n sanwó rọ̀gọ̀rọ̀gọ̀ lé lórí náà at the end of the day kò ní sí yàtọ̀ because kì í ṣe bóyá iléèwé ṣe pọ̀ tó lọ́mọ ṣe ń mọ̀wé tó o kì í ṣe bóyá iléèwé ṣe pọ̀ tó lọ́mọ ṣe ń mọ̀wé tó o owó iléèwé mi ń pọ̀ nítorí gigantic building iléèwé wọn tó rẹwà nǹkan àwọn ọmọdé nǹkan ṣeré ọmọdé tí wọ́n kó bẹ̀ táwọn náà ṣe bí advert section fún tẹ́marigo wow ilé owó ọ̀tẹ̀ lóòótọ́ èlò 465,000 naira owó ọ̀tẹ̀ academically you don't think about that and tọ́mọ bá kàwé tó jáde kí ni iṣẹ́ tó fẹ́ wá fi ṣe òun tó fẹ́ wá fìwé ọ̀hún ṣe fi certificate ọ̀hún ṣe certificate now is mere book nothing else so well like I said pápápá ni mo fẹ́ ṣe but still dandan ni kí n polówó tí mò ń tà ẹ fún mi ìṣẹ́jú kan ẹ ṣe. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀hún ni ọmọ ṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ òun fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà o ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣe rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí iléeṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Aba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/aba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èé ṣe. mo kí gbogbo etí tó ń gbọ́ anílé mo sì
wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wá ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún, a tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí à ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rù kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kí ẹ wà ní Spain, kí ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì àpapọ̀ ara ẹ̀ á máa kú, kí ló fà tápapọ̀ ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Anything clearing freight and logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ká sọ́sọ́ wọn kárí ayé. NDT
MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò. Iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Ẹ káàbọ̀ padà o, mi ò mọ iye tí ẹ̀yin san nílé ìwé àwọn ọmọ ti yín o. Òye tó yé wa ń tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wípé níwọ̀n bá àgbà tó wí epo ti ga sókè yìí tó gara, owó ilé ìwé ó gara. Bọ́lọ́kùnrin bá ti dé owó babaláwo ó dé ègùn. Bí wọ́n bá ṣe mọ lògùn ọmọ, ṣùgbọ́n àwọn kan náà ń bẹ tọ́gbà ronú sí, tọ́gbà jókòó tì, tọ́gbà ṣírò. Ká má ya ọ̀pá tọrọ dáná inú. Like I said, mo béèrè ìbéèrè kan tí mi ò rí dáhùn sí. Bóyá èèyàn ẹ̀yin tẹ́ jọ́dọ̀gbọ́n, ẹ̀yin tẹ́ nílé ìwé, bóyá ẹ lè ṣí fún mi. Kí ni criteria tí ilé ìwé ń wò láti buyi owó kan? Is there any way tí government, bóyá state government or federal government or local government, ṣé ọ̀nà ń bẹ tí wọ́n lè gbé gbà láti control price fún private schools? Mo mọ̀ wípé lẹ́yìn máa tight díẹ̀ because private business is private business. Iye ọba wo lọ́jà ló lè ta nǹkan rẹ̀. Ṣùgbọ́n àwọn tó ní private schools yìí kí ni tí wọ́n ń wò tí wọ́n fi ń béèrè owó? Because as far as I'm concerned, bẹ́ẹ̀ yẹn bá gba 560,000 naira lọ́wọ́ akẹ́kọ̀ọ́ 200, lọ́wọ́ akẹ́kọ̀ọ́ 100, lọ́wọ́ ká sọ pé 50 làwọn tó wọlé sílé ìwé yẹn ní ìsìn 465,000 naira times 50, that is whopping 23,250,000 naira. 23,250,000 naira lọ́wọ́ àwọn ọmọ tó fẹ́ wọlé gangan sí JSS1. Àwọn tó wà ní tí ó bọ̀ sí JS2 nǹkan, tí ó bọ̀ sí JS3 nǹkan, tí ó bọ̀ sí SS1 nǹkan, tí ó bọ̀ sí SS2 nǹkan, tí ó bọ̀ sí SS3 nǹkan. That is one question. Number 2, how much ni salary tí wọ́n ń san fáwọn teacher? Is it whopping to or normal salary or kí ló rúkọ ẹ̀ minimum wage 70,000 naira, 80,000 naira, 100,000 naira? Àjẹ́ pé ilé ìwé dídálẹ̀ ní ìsìn ó ti dówó gidi o. Lórí ọmọ 50, ọmọ àádọ́ta téèyàn bá ń pa 23,250,000 naira. Lo and behold, ìwé tí wọ́n máa tà fún wọn, ilé ìwé máa fi sẹ́ńjì díẹ̀ ní lórí. Aṣọ tí wọ́n máa rán fún wọn, èèlò ni wọ́n ń raṣọ, èèlò lè yọ ọ̀ràn sọ tí uniform fi jẹ́ 95,000 naira. Because uniform tán sọ ní ìsìn méjì péré náà máa rán fọ́mọ. Mi wàá mọ̀ o, bóyá kádígà máa wà ń bẹ̀ o, bóyá sweater máa wà ń bẹ̀ o, irrespective tó wù kó wà ń bẹ̀. 95,000 naira is too much fún uniform ọmọ iléèwé. Àníjọ́ wo ni kò dowó tá a náà tí ò tán mọ́? Ìjọ́ wo la bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́ kó jẹ́ pé iléèwé ní ọmọ rán uniform fún wa? Iléèwé lè ní badge. Gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni public school wa ṣe ní badge ńgbà yẹn. Tá a lè má pọ̀ àyà, a máa ń rà lọ́tọ̀ ni. Èlò láàrá 50 kobo 1 naira.
la máa rà ní owó oúnjẹ wa gan tán ìbá fún wa lé a lè rà ní owó oúnjẹ wa láàlè máa lọ fún télọ̀ wọ́n bá wa rán máyà wọ́n ti máa rán tá a bá fẹ́ rán yúnífọ̀mù tuntun àti ra báàgì lọ́tọ̀ wọ́n ti máa rán sápò kan tó lé àpò mọ́ àyà ara sọ gbogbo wa náà la ní nítorí kò sí nǹkan kò sí skul tí ò ní lè sìn nítorí yàtọ̀ ń bẹ̀ nìyẹn so kíjọba nù iṣẹ́ wọn láti rí dájú pé ìgbáwó ìdẹ̀rùn bá àwọn aráàlú báwa ṣe lówó bíjọba ṣe lówó kọ́ làwa ṣe lówó báwo olóṣèlú ṣe ń rówó kọ́ làwa ṣe ń rówó títa ríro la kọ́ la ń tọ̀dọ̀ wa ẹgbẹ́ mi ń ṣe kàṣà ìṣekọ́ lọ́rọ̀ léèwé ẹ̀tọ́ ọmọ ni láti fọmọ sí léèwé ẹ̀tọ́ gbogbo ọmọ tá a bá bí o ní láti kàwé because ogún pàtàkì tí ẹ̀dá lè fílẹ̀ fọmọ tẹ́dá lè kọ́kọ́ fún ọmọ òun náà nìwé ọmọ gbọ́dọ̀ máa kọ máa kà bí ó bá wá possible but ó dìbẹ́ lórí àdúgbò tí èèyàn bá wà tí ẹ bá sọ pé ṣé ilé ìwé bẹ̀ nìkan ní bẹ́ẹ̀ ni ẹja tó wò mí possibly bóyá ilé ìwé ló tó rọjú jù níbẹ̀ bóyá ìlọ́nẹ́sì jù sáwà pé kẹ́ntì ń gbé Festac Town kọ́ lọ fọmọ sílé ìwé ní Kòròdú ni àbí kọ́ mọ́ ọmọ Ògìjó ní ọba tó dorí kọ̀ náà VI bí ìgbà tí èèyàn mọ̀ dájọ́ okú fúnra ẹni ọba ariwo ọba mọ̀ kó Festac Town tó wá dorí kọ̀ VI wọ́n gbọ́ death warrant ni because láwọn ọbẹ̀ ló ti máa rí secondary school tó ti ń san 4.5 million naira per section per term 2 million naira 3 million naira 3.5 million naira àwa wò wípé gbogbo ọmọ tá a sanwó fún náà at the end of the day kí ni wọ́n padà ń jẹ́ kí ni wọ́n padà ń yà ọlọ́wọ́ jẹ́ kọ́ àwọn ọmọ wọ́n yá dáadáa iléèwé ẹ dákun o ẹ̀dọ́ ẹ̀lẹ̀ fáwọn òbí o a mọ̀ pé téèyàn bá rà ní yóò ta o ṣùgbọ́n tẹ́ fi ń ṣòdiwọ̀n náà kò tí ì yé mi o irrespective tẹ́ fi ń ṣòdiwọ̀n ẹ dákun ẹ consider àwọn òbí ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni o à ń rọ̀ yín ni o ẹ consider wa àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o wẹ́ẹ̀ làkàndá lórọ̀ lẹ́nu bíi tejò wọn bá ní ta pẹ́pẹ́ gbìjẹ́ yín mọ́ díẹ̀ ń ta làbánú apẹ́ ẹdún ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ yìí kárí ayé ni aṣọ oníṣúgà o kò sẹ́ni tí ọ̀kan o ẹwò páyé ti ń bàjẹ́ o ọmọ ọdún méje èmi kónkóló ni o kónkóló ìgbà tí mo dé skul náà ní tán sọ̀rọ̀ mo ní à láróńdó mọ̀ lọ́mọ mi tí mo torí ẹ̀ wá láróńdó mọ̀ ni ní ọ̀sán owó ìwé 36,000 naira mi wà ẹ bá ṣe san ní ọdún tó lọ náà nìyẹn ẹ bá ṣe san ní first term primary one ẹ̀ náà nìyẹn well ọlọ́run máa pèsè fáwọn òbí but ilé ìpọ̀jù kò tí ì sówó ìwé ń bọ̀ o mọ́sì mi gbọ́ o school fees gangan tuition fee gangan 465,000 naira ní tí ọ̀já létí kò dé kọ́bọ̀ uniform ní 95,000 naira àpépápọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ní 560,000 naira iléèwé ọ̀hún St. Jude's Private Secondary School 5th Avenue Festac Town Lagos new intake bill day kì í ṣe bọ́dọ̀ day 24-25 academic session àkáǹtì mẹ́ta wọn fi bẹ̀rẹ̀ Zenith Bank First Bank Globus Bank well ẹ wá kọ sísàlẹ̀ pé kindly pay the total sum bracket cash or bank draft into the bank using the attached school bank teller okay God bless you ẹ like follow page mi lórí Facebook Awíkonko live Awíkonko TV Àkàndọ̀rọ̀ Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV Àkàndọ̀rọ̀ Awíkonko TV Àkàndọ̀rọ̀ Awíkonko akéwì Authentic Yorùbá TV Barrister Idan Shemba fún Councilor Arena ẹwà èdè Yorùbá TV fún àyọkà àti bẹ́ẹ̀ lọ Yorùbá audio Bible fún ẹ̀yin ọmọlẹ́yìn Jésù Kristi tí ẹ fẹ́ gbádùn Bíbélì ní èdè Yorùbá tó yanrantí ẹ bá pàdé ń bẹ̀ ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ́jà sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234-904-851-9362 +234-904-851-9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú o ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni lágbára Ọlọ́run gbogbo àwọn òbí á jèrè àwọn ọmọ wa o àníṣe lásán o
àní gbèrè tìjú wọ́n wọlé wọn ní wọlé lékú lọ́wọ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀mí tó ṣẹ́gun sí ìtò ní yóò jọbẹ̀ rẹ̀ ajú àṣẹ o. Awíkonko Development Fans Club. adọ́gbọ́dá dé bá náà ilé wa àfi tá a bá yẹ náà wò tí náà bá ti dé. Awíkonko Development Fans Club. ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club. ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Eri la kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀fọ́ ló kú tiwotiwo ògbólógbò àgbàdókù tòun ti wùrà pa lọ́rùn lọ́dún bá fọ́ mi là lọ́jọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn ó ní ìyẹn ó ní mo gbọ́ ó ní gbígbọ́ tí mo gbọ́ olórí mi ni ò jẹ́ jẹ́ wọn ibi tójú rí àyà mi ni ò gbé ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ àyè o. Ilẹ̀